Ó jẹ́ ayọ̀ mi láti wà lórí ètò yìí ní àkókò yìí, ẹ ṣé tí ẹ bá wa péjọpọ̀. Orin Dáfídì ni mo fẹ́ kà ní òní. Orin Dáfídì orí 89 89. Wọ́n ka ẹsẹ̀ ẹyọ kan péré, ẹsẹ̀ 13. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Ọlọ́run mi ní òní. Mo mọ̀ fẹ́ sọ̀rọ̀ nípa Ọlọ́run wa yìí. Orin Dáfídì 89 ẹsẹ̀ 13 ní ìwọ ní apá agbára, agbára ní ọwọ́ rẹ, gíga ní ọwọ́ ọ̀tún rẹ. Ẹ kí n tún ẹsẹ̀ yẹn kà lẹ́ẹ̀kan sí. Ó ní ìwọ ní apá agbára, agbára ní ọwọ́ rẹ, gíga ní ọwọ́ ọ̀tún rẹ. Mo fẹ́ bá a sọ̀rọ̀ nípa ọwọ́ Ọlọ́run lónìí. Olúwa ẹ ṣé fún àkókò yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tó ti wá gbọ́ ètò yìí. Olúwa mo gbàdúrà pé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ láti mú ìwàásù yìí wá. Bí Jésù ò bá ṣe mú wá ká ní òun gan ló ń bá wa sọ̀rọ̀ tààràtààrà. Mo gbàdúrà pé kẹ́ ẹ mọ́ kó sọ̀rọ̀ sí ọkàn kọ̀ọ̀kan tí ó ń gbọ́ mi lónìí. Mo gbàdúrà pé kẹ́ ẹ fún mi ní àwọn ọ̀rọ̀ tí ó bójúmu, àwọn àpẹẹrẹ tí yóò ran àwọn ènìyàn lọ́wọ́. Mo gbàdúrà pé kí ìwàásù yìí kó ru ọkàn wa sókè, kí orúkọ Olúwa kó sì di gbígbé gàrà ní ohun gbogbo tí a ó ṣe. Ẹ ṣé torí pé ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwọ ní apá agbára, agbára ní ọwọ́ rẹ, gíga ní ọwọ́ ọ̀tún rẹ. Ó jẹ́ ohun kan tí ó ṣe pàtàkì láti mọ̀ nípa Ọlọ́run wa. Wípé Ọlọ́run wa kò sí lára àwọn Ọlọ́run tí kò ní ọwọ́. Bíbélì tiẹ̀ pè ní pé apá rẹ̀ agbára ni, ọwọ́ rẹ̀ agbára ni, ọwọ́ ọ̀tún rẹ̀ gíga ni. A rí pé Ọlọ́run wa jẹ́ Ọlọ́run alágbára. Ṣé wá rí ọwọ́? Ó jẹ́ ohun tá a máa ń lò láti lè ṣe ohun gbogbo tá a bá fẹ́ ṣe. Ẹ kí fún alápẹẹrẹ tó rọrùn. Tẹ́ bá rí oníṣẹ́ ọwọ́ kan tí ó ń ṣiṣẹ́, bóyá fọ́gá ni, àbẹ́ni tó ń dirun, àbẹ́ni tó ń tún mọ́tò ṣe, ẹ̀yin ó rí pé a kì í pè wọ́n lóníṣẹ́ ọpọlọ, oníṣẹ́ ọwọ́ la máa ń pè wọ́n. Àwọn ẹni tí wọ́n mọ èrè, àbí àwọn ẹni tí ó ń ya àwòrán, ìta máa ń pè tí wọ́n bá ṣe jáde, ó ní pé a máa sọ pé iṣẹ́ ọwọ́ wọn ni. A kì í sọ pé iṣẹ́ ọpọlọ wọn ni. Ẹ ṣàkíyèsí ẹ̀ pé gbogbo ìgbà ohun tá a máa ń sọ pé ó jẹ́ pínpín àṣeyọrí wọn, ó ní kí ni ọwọ́ wọn. Kò ní fọ́lọ́run lókè ọ̀run pé àwa náà ní Ọlọ́run tó yẹ pé ó ní ọwọ́. Ọwọ́ tó sì ní yìí ó jẹ́ ọwọ́ agbára. Ọwọ́ tí Ọlọ́run wá ní yìí ó jẹ́ ibi tó ń gbà ṣe gbogbo nǹkan. Ẹ kí n fún wa ní àwọn ohun tí Bíbélì sọ nípa ọwọ́ Ọlọ́run. Ìwé Jóòbù orí 12 ẹsẹ̀ 10. Jóòbù orí 12 ẹsẹ̀ 10. Lọ́wọ́ ẹni tí ẹ̀mí ohun alààyè gbogbo gbé wà àti ẹ̀mí gbogbo aráyé. Níbo ni ẹ̀mí gbogbo ènìyàn wà? Ọwọ́ Ọlọ́run. Ohun alààyè gbogbo àti gbogbo ọmọ aráyé. Ẹ̀mí ajá, ẹ̀mí eku, máa gbọ́ mi, ẹ̀mí àwọn igi, ẹ̀mí àwa ènìyàn, ẹ̀mí ọba, ẹ̀mí ìjòyè. Ọwọ́ ta ló wà o? Ọwọ́ Ọlọ́run òní ó wà. Ẹ kí n tún fún wa nìkan. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 7 ẹsẹ̀ 50. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 7 ẹsẹ̀ 50. Ọwọ́ mi kọ́ ló a ṣe gbogbo nǹkan wọ̀nyí. Ẹ wo gbogbo tó wà láyé yìí. Àwọn òkè, àwọn pẹ̀tẹ́lẹ̀, àwọn ọ̀gbun, òkun,
ẹ máa gbọ́ iṣẹ́ ọwọ́ ta ni o, iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni. Ẹ kì í sọ fún wa pé ọwọ́ Ọlọ́run Bíbélì wípé ọwọ́ tó lágbára ni, ọwọ́ tó jẹ́ pé òun ló ń di ẹ̀mí gbogbo ènìyàn mú ni. Tẹ́ bá ti rí tí ẹ̀mí ènìyàn bá bọ́ torí pé ọwọ́ Ọlọ́run yọ̀ǹda ẹ̀mí ẹ̀ ni. Ẹ kì í sọ fún wa pé tá a bá rí pé nǹkan kan wà láàyè torí pé ọwọ́ Ọlọ́run ló dá ni. Gbogbo nǹkan wọ̀nyí ó ní ọwọ́ Ọlọ́run ló ṣe kí ni o ló dá. Ẹ kì í tún fún wa ní nǹkan míì nípa ọwọ́ Ọlọ́run. Ọwọ́ Ọlọ́run yìí mò ń sọ̀rọ̀ nípa pé ọwọ́ Ọlọ́run lágbára. Kí ni àwọn alágbára tó ṣe? Ó ń di ẹ̀mí gbogbo ènìyàn mú. Kí ni àwọn alágbára tó ṣe? Ọwọ́ rẹ̀ ló dá ohun gbogbo. Orin Dáfídì orí kẹjọ, orin Dáfídì kẹjọ ẹsẹ̀ kẹta. Bíbélì wípé nígbà tí mo ro ọ̀run rẹ, iṣẹ́ ọwọ́ rẹ, òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣẹ̀dá ìlànà sílẹ̀. Ẹ wo bí ìràwọ̀ ṣe ń rìn, bí wọ́n ṣe ń yọ, àwọn òṣùpá, àwọn òrùn, gbogbo ohun tó wà lójú òfurufú yìí, ọwọ́ ta ló jẹ́ kó wà níbẹ̀? Ọwọ́ Ọlọ́run ni. Ẹ kì í sọ fún wa pé nǹkan kìíní tí mo fẹ́ kó yé wa nípa ọwọ́ Ọlọ́run ni pé ọwọ́ tó lágbára ni. Ẹ jẹ́ kí wá fi nǹkan ńlá kan hàn wá tó fi hàn mí pé ọwọ́ Ọlọ́run lágbára púpọ̀. Ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ọwọ́ Ọlọ́run yìí mo fẹ́ fi hàn wá bó ṣe lágbára tó. Ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Bíbélì wípé èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun, wọn kì yóò sì ṣègbé láíláí, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò ní ọwọ́ mi. Gbọ́ mi dáadáa, ọwọ́ Ọlọ́run ó lágbára débi pé ó ń di ẹ̀mí gbogbo ènìyàn tó ti gba Jésù mú. Bíbélì sọ ní ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n pé bàbá mi ẹni tí ó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò ní ọwọ́ bàbá mi. Mi ò mọye ènìyàn tó ti gba Jésù láyé, ìmọye wọn rárá. Mi ìmọye àwọn tó ti gbà á láti májẹ̀mú láéláé. Mi ìmọye àwọn tó ti gbà á nínú májẹ̀mú tuntun yìí. Mi ò lè sọ iye àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ti gbà á nípa títẹ́tí sí ètò yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé o ti gba Jésù, mo fẹ́ fi nǹkan kan hàn ọ́ nípa ọwọ́ Ọlọ́run tó lágbára, wípé ní gbogbo ìgbà, láàárọ̀, lọ́sàn-án, lóru, ó wà nínú ọwọ́ Ọlọ́run. Kì í ṣe pé ó wà ń bẹ̀ fún ìgbà díẹ̀, kì í ṣe pé ó wà ń bẹ̀ fóṣù díẹ̀, ó wà ń bẹ̀ títí láéláé. Ní tó dáa nípa ọwọ́ Ọlọ́run ni pé ó lágbára débi pé ayé, èṣù, ẹ̀ṣẹ̀ kò lè já ọgbà kúrò lọ́wọ́ rẹ̀. Ìwọ kọ́ ló ń di Ọlọ́run mú. Ẹnìkan ti sọ wọn pé di òpó Kristi mú. Ìwọ kọ́ ló ń di Kristi mú, Kristi ló ń di ọ mú. Jẹ́ kí n sọ fún wọn pé Ọlọ́run ló ń di ọ mú, ìwọ kọ́ ló ń di Ọlọ́run mú. Ọwọ́ agbára Ọlọ́run yìí ó sì ń gbé ọrọ̀ pápátá ni. Òun ló ń di ọ mú. Ìtò òfin jẹ́ tó ti fi yọ̀ ṣubú, ìtò òfin ti parun, ìtì ò ní jẹ́ kó parun láéláé, ìtì ò ní jẹ́ kó ṣègbè mọ́ láéláé. Ó ní pé ọwọ́ Ọlọ́run ló ń di ọ mú. Ọwọ́ náà lọ́wọ́ náà. Ọwọ́ náà ní agbára púpọ̀. Mo fẹ́ ká mú ọwọ́ Ọlọ́run yìí dáadáa, wípé ó jẹ́ ọwọ́ tó lágbára. It is a mighty hand. Ṣùgbọ́n kẹ́kẹ́ ṣe ọwọ́ tó lágbára nìkan, ó tún jẹ́ ọwọ́ tí ó máa ń rìn. Kì í ṣe ọwọ́ tó wà lójú kan, kì í ṣe ọwọ́ tó gan pa, kì í ṣe ọwọ́ tí kì í ṣiṣẹ́, ọwọ́ tó ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà ni. Irú iṣẹ́ wo ni ọwọ́ Ọlọ́run ń ṣe? Mo fẹ́ fi hàn wá ọwọ́ Ọlọ́run bó ṣe máa ń rìn. Nǹkan àkọ́kọ́ tó máa ń ṣe ni pé ó máa ń bá èèyàn rìn. Ìwọ náà wo Kíróníkà kìíní orí 4. Ó máa ń pẹ̀lú ènìyàn. Kíróníkà kìíní orí 4 ẹsẹ̀ 10. Kíróníkà kìíní orí 4 ẹsẹ̀ 10. Bíbélì wípé Jábésì sì pé Ọlọ́run Ísírẹ́lì wípé ìwọ ìbá jẹ́ bùkún mi ní tòótọ́, kí o sì sọ agbègbè mi di ńlá, kí ọwọ́ rẹ kí ó sì kí ni o, kí ó wà pẹ̀lú mi. Ṣé o fẹ́ máa lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun? Ṣé o fẹ́ máa lọ láti ìbùkún dé ìbùkún? Ṣé o fẹ́ tẹ̀síwájú? Ohun tó nílò ní ọwọ́ Ọlọ́run, torí pé ohun tí ó mú yàn láti orí ọ̀fẹ́ dé orí ọ̀fẹ́, láti ìgbésókè dé ìgbésókè, òun ni pé kí ọwọ́ Olúwa kó pẹ̀lú wa. Jábésì ó mọ ìṣe pàtàkì ọwọ́ Olúwa, ìpè tí ọwọ́ Olúwa bá pẹ̀lú ènìyàn, kò síbi tí ò ní mú dé. Wọ́n lájá tó bá lẹ́yìn lẹ́yìn ló ń pọ̀ bọ̀. Tí wọ́n bá ní ọwọ́ Ọlọ́run tó tì ọ́ lẹ́yìn, kí ni yóò máa ṣe o? Yóò máa mú ọ lọ síwájú. Ọwọ́ Olúwa ó máa tẹ̀ní síwájú, torí pé ọwọ́ Olúwa ó máa ṣiṣẹ́. Nǹkan kejì tí ọwọ́ Olúwa máa ṣe ni pé a máa ṣe lòdì sí èèyàn. Ìwé Rúùtù orí 1
ẹsẹ̀ 13 mo fẹ́ sọ̀rọ̀ nípa ọwọ́ Olúwa tó ṣe lòdì sí ènìyàn kan. Ìwé Rúùtù orí 1 ẹ wo ẹsẹ̀ 13. Ẹ̀yin á lè dúró dè wọ́n títí wọn ó fi dàgbà. Ẹ̀yin ò lè dúró dè àwọn ní àìní ọkọ. Rárá o, ẹ̀yin ọmọbìnrin mi, nítorí pé inú mi bàjẹ́ gidi nítorí yín tí ọwọ́ Olúwa fi jáde sí mi. Ṣé rí ọwọ́ Olúwa tó jáde sí ìyá yìí? Wọ́n tún ẹsẹ̀ Bíbélì yẹn kà. Ó ní ẹ̀yin á lè dúró dè wọ́n. Ìwé Rúùtù orí 1 ẹsẹ̀ 13. Ó ní ẹ̀yin á lè dúró dè wọ́n títí wọ́n fi dàgbà. Ẹ̀yin ò lè dúró dè wọn ní àìní ọkọ. Rárá o, ẹ̀yin ọmọbìnrin mi, nítorí pé inú mi bàjẹ́ gidigidi nítorí yín tí ọwọ́ Olúwa ti jáde sí mi. Ṣé ẹ mọ̀ bọ́wọ́ Olúwa ṣe jáde sí arábìnrin yìí? Ó jáde lòdì sí. Mo ní ọwọ́ Olúwa ń ṣiṣẹ́. Ó lè bá ní rìn láti tẹni síwájú. Wọ́n kì í kàn ṣe pé ó lè bá ní rìn láti tẹni síwájú nìkan, ṣùgbọ́n a máa ṣe lòdì sí ìyàn náà pẹ̀lú. Rúùtù, ìyá Naomi, nígbà tí wọ́n lọ lòdì sí ìfẹ́ Ọlọ́run, nígbà tí wọ́n rìn lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí wọ́n rìn lòdì sí ìfẹ́ Ọlọ́run, ṣé ẹ mọ̀ tọ́wọ́ Olúwa ṣe? Ó jáde lòdì sí wọn. Wọ́n jáde lọ lẹ́kùnrẹ́rẹ́. Nígbà tí wọ́n padà dé, òfìfo ni wọ́n padà dé. Wọ́n ní ẹ má pè mí ní Naomi mọ́, tí í ṣe adùn. Màmá náà ní ká máa pè òun ní kíni o? Mara, tí í ṣe ìkorò. Kí ni ìdí tí ìyá náà tí adùn fi di ìkorò? Torí pé ọwọ́ Olúwa ṣe kíni o? Ó ti ṣe lòdì sí wọn. Ó máa ń dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ la kì í kíyèsára. Bó tilẹ̀ jẹ́ pé inú ọwọ́ Olúwa la wà, tí ohunkóhun kò lè já wa kúrò níbẹ̀. Ìjẹ́ mọ̀ pé ìwọ gan mọ̀ pé ọwọ́ Olúwa ń ṣe lòdì sí ọ. Nígbà tó ń ṣe panṣágà ńkọ́? Nígbà tó ń ṣàgbèrè ńkọ́? Nígbà tó dúró láàrin gbogbo ìfẹ́ Ọlọ́run, ìwọ tọ́lọ́run pè sínú iṣẹ́ ìránṣẹ́ tó ṣe, tó sì mọ̀ pé Ọlọ́run fẹ́ kó o máa ṣiṣẹ́ ìránṣẹ́, kí ló rò pé yóò ṣẹlẹ̀ sí ọ? Ọwọ́ Olúwa yóò ṣe lòdì sí ọ. Ìwọ tó yẹ pé ó yẹ kó o máa gbà kó jẹ́ aládùá tó ń yọjú léka, oríṣiríṣi ibi ló ń yà, mẹ́ta lọ́kàn tiẹ̀ inú ayé ló wà, nínú ẹ̀ṣẹ̀ àti oríṣiríṣi ibi tó ń lọ. Ó wá lọ́wọ́ Olúwa ṣe lòdì sí ọ. Kí ló ti ṣe rẹ̀ ò ṣe déédéé? Ṣé kìí ṣe pé torí pé ó wà nínú ẹ̀ṣẹ̀? Kí ló táyé rẹ̀ ò lọ bó ṣe kó lọ? Ṣé kìí ṣe torí pé ó wà nínú ẹ̀ṣẹ̀? Mo sọ wọn pé ọwọ́ Ọlọ́run ó ní agbára, ṣùgbọ́n ọwọ́ Ọlọ́run máa ń rìn. Ó lè rìn pẹ̀lú èèyàn láti tẹ̀yàn síwájú. Ó lè rìn lòdì sí èèyàn láti jáde sí pé kò sáàyè. Ọkùnrin kan tá à ń pè ní Bálámù nínú Bíbélì, nígbà tí ọwọ́ Olúwa ṣe lòdì sí, kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ sì fọhùn síta. Jẹ́ kí n tún fún ọ lẹ́lòmíì tọ́wọ́ Olúwa ṣe lòdì sí. Wọ́n ń pe ọba kan ní Belsásárì nínú ìwé Dáníẹ́lì orí 5. Ó lọ mú nǹkan ilé Olúwa, ó fi bẹ̀rẹ̀ sí mutí. Bẹ́ẹ̀ni sọ pé ọwọ́ Olúwa jáde lòdì sí. Ó sì kọ́ pé òun ti wọ́n iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Òun ti wọ́n iṣẹ́ rẹ̀. Ó ní kò kájú òṣùwọ̀n. Lójú ẹsẹ̀ náà sọ fún pé yóò kú. Ìjà mọ̀ pé kò díjọ́ kejì. Nítorí pé ọwọ́ Olúwa ṣe kí ni o? Ó ṣe lòdì sí. Wo tí ọwọ́ èṣù bá ṣe lòdì sí ọ, ọwọ́ Olúwa lè gbà ọ́. Tí ọwọ́ ènìyàn bá ṣe lòdì sí ọ, ọwọ́ Olúwa lè gbà ọ́. Ṣùgbọ́n tí ọwọ́ Olúwa bá ṣe lòdì sí ọ, kò sí tó lè gbà ọ́. Jẹ́ kí n kìlọ̀ fún ọ, ìpè Ọlọ́run ní ọwọ́ ńlá tí ó ní agbára púpọ̀. Agbára lé ọwọ́ rẹ̀. Ọwọ́ ọ̀tún rẹ̀ gíga ni. Jẹ́ kí n wá sọ fún ọ pé bó ṣe lè jẹ́ pé ọwọ́ ọ̀tún yẹn ló dá ọ, ló di ẹ̀mí rẹ mú, ló tún gbé ọró láti jẹ́ pé o ò ní lọ sọ́run àpáàdì mọ́. Jẹ́ kí n sọ fún ọ pé ó lè tẹ̀ ọ́ síwájú, ṣùgbọ́n ó lè ṣe lòdì sí ọ náà tó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀. Ibo lọ́wọ́ Olúwa wà lára rẹ? Jẹ́ kí n sọ ibi kẹta tọ́wọ́ Olúwa máa ń wà lára èèyàn fún ọ. Ibi kẹta tọ́wọ́ Olúwa máa ń wà, ó ní pé a máa sinmi léèyàn lórí. Ìwé Èzíkíẹ́lì orí 17. Ó rí lọ́pọ̀lọpọ̀ gbà. Mo ní ọ̀rẹ́ kan tó yẹ pé tó bá fẹ́ búyàn ó mọ̀ gbọ́, ọwọ́ burúkú ń bẹ lára rẹ o. Ní máa sọ fún àwọn ènìyàn. Torí pé ó ti mọ̀ pé ọwọ́ tó yẹ kó wà lára rẹ̀ kọ́ ló wà lára rẹ̀. Èzíkíẹ́lì orí 17 ẹsẹ̀ kìíní, ó ní ọwọ́ Olúwa sì wà ní ara mi. Ó sì mú mi jáde nínú ẹ̀mí Olúwa. Ó sì gbé mi kalẹ̀ ní àárín àfonífojì tí
ó kún fún egungun. Ọwọ́ Olúwa ó lè bá ọ rìn láti tẹ̀ ọ́ síwájú kó pẹ̀lú rẹ, ó lè lòdì sí ọ ṣùgbọ́n ó lè sinmi lé ayé rẹ. Nígbà tí Ezekiel wà nínú ilé rẹ̀, nígbà tó Olúwa wà lára rẹ̀, ó mú lọ sáàrin àfonífojì egungun gbígbẹ. Nígbà tó Olúwa sì wà ń bẹ́ẹ̀ ńkọ́, kí ló ṣẹlẹ̀ tó sinmi lé lórí? Ǹjẹ́ mọ̀ pé gbogbo egungun gbígbẹ ló gba àyè? Kì í ṣe pé wọ́n gba àyè nìkan ṣùgbọ́n wọ́n so pọ̀ padà. Kì í ṣe pé wọ́n so pọ̀ padà nìkan ṣùgbọ́n wọ́n gba ẹran ara. Ǹjẹ́ mọ̀ pé wọ́n di alààyè ọkàn nítorí pé ọwọ́ Olúwa ṣiṣẹ́ nípasẹ̀ rẹ̀. Ọkùnrin kan wà tí a ń pè ní Áhábù nínú Bíbélì. Ǹjẹ́ mọ̀ pé ó bẹ̀rẹ̀ sí sáré pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́. Nígbà tó ń sáré pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ yìí, tẹ́tí sí mi dáadáa wípé Èlíjà ọwọ́ Olúwa wà lára rẹ̀. Nígbà tó ọwọ́ Olúwa sinmi lé Èlíjà, ẹni tó ń gun ẹṣin kò ṣáájú ẹni tó ọwọ́ Olúwa wà lára rẹ̀. Bó ṣe gẹṣin tó sáré tó kò ṣáájú Èlíjà dénú ìlú. Òkè tálágbára gùn tó ń mí ẹlẹ́, òun lọmọ Ọlọ́run gùn tó padà wá ṣe kíni? Tó padà wá dúpẹ́. In tó máa jẹ́ kí wọ́n padà wá dúpẹ́ di pé ọwọ́ Olúwa wà lórí ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń ṣiṣẹ́ ìránṣẹ́, kò sí ọwọ́ Olúwa níbẹ̀. Nígbò jẹ́ pé irọ́ ló ń pa. Ó ti sọ̀rọ̀ àrẹ́dì oníṣẹ́ ìyanu àpàpàǹdodo. Ó kọ chọ́ọ̀chì rẹ̀ kìíní kan international. Chọ́ọ̀chì tẹ́ ẹ̀pọ̀ gbọ́n bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ìntàtò àti iṣẹ́ ìyanu èké là ń ṣe. Àwàásù ìrere ò tọ́. Ìyìn owó là ń jẹ́, kì í ṣe ìyìn rere. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló yẹ pé ẹ bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n ẹ̀yin gan mọ̀ pé kò sí ọwọ́ Olúwa nínú tẹ́ ń ṣe mọ́. Mo pè é níjà wípé kí ló fà á tọ́wọ́ Olúwa fi ṣe lòdì sí ọ? Lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn kó ronúpìwàdà. Torí pé ọwọ́ Olúwa lágbára láti tẹ̀ ọ́ síwájú. Ọwọ́ Olúwa lágbára láti lò ọ́ kọjá èrò rẹ àti ọgbọ́n orí rẹ. Bí mo ṣe ń parí ìwàásù yìí, mo ní ìbéèrè fún gbogbo wa. Tí a mọ̀ pé ọwọ́ Olúwa yìí ga, tí a mọ̀ pé ọwọ́ Olúwa yìí lágbára, wípé ǹjẹ́ ọwọ́ Olúwa hàn lára rẹ bí? Ojoojúmọ́ làwọn èèyàn ń wù ọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí wọ́n ń mérí. Ṣé kìí ṣe pé ọwọ́ Olúwa hàn lára rẹ? Ṣé kìí ṣe pé àfẹnujẹ́ onígbàgbọ́ ni ọ́? Nígbà tí Jábésì lọ gbàdúrà pé kí ọwọ́ rẹ kí ó pẹ̀lú mi, ṣé ṣàkíyèsí wípé ọlọ́lá ni ṣùgbọ́n ní ìbànújẹ́ ní ìyá rẹ̀ bí ló fi tẹ Ọlọ́run Ísírẹ́lì lọ. Ọwọ́ Olúwa ọwọ́ tó lágbára ni. Ọwọ́ Olúwa ọwọ́ tí ó máa ń rìn ni. Ó lè bọ́ ọ rìn, ó lè rìn lòdì sí ọ, ó sì lè sinmi lé ọ lórí. Tó bá sinmi lé ọ lórí, iṣẹ́ agbára ni ó ṣe. Tó bá bọ́ ọ rìn, yóò tẹ̀ ọ́ síwájú ni. Ṣùgbọ́n tó bá ṣe lòdì sí ọ, wọ́n gan mọ̀ pé orí àké ti bọ́ sọnù, igi lásán ló fi ń gégi. Igi ò sì lè gégi. O nílò orí àké náà padà. Ìbéèrè tí mò ń béèrè ni pé ǹjẹ́ ọwọ́ Olúwa hàn lára rẹ bí? Ṣó hàn níbi iṣẹ́ rẹ? Ṣó hàn nínú ẹbí rẹ? Lo àkókò tó nítumọ̀ ní àṣálẹ́ yìí láti béèrè fún ọwọ́ Olúwa, láti jẹ́wọ́ tó bá jẹ́ pé ọwọ́ Olúwa ń ṣe lòdì sí ìwọ ni. Kó o bẹ̀rẹ̀, Olúwa mo nílò ọwọ́ rẹ fún ìtẹ̀síwájú. Jẹ́ kí ọwọ́ rẹ pẹ̀lú mi.
ní ọ̀pọ̀lọpọ̀ gbà là ń ṣe làálàá tí kò nílò torí pé ọwọ́ Olúwa ti jáde lòdì sí wa ni. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà là ń ṣe làálàá tó nílò, ṣùgbọ́n a nílò ọwọ́ Olúwa láàrin iṣẹ́ ìránṣẹ́ wa. A nílò ọwọ́ Olúwa ní gbogbo ọ̀nà wa pátá. Mò ń béèrè lẹ́ẹ̀kan sí ìjẹ́ ọwọ́ Olúwa hàn lára rẹ. Kódà tọ́wọ́ Olúwa ò bá ti hàn lára rẹ, kọ́kọ́ bíra rẹ pé ṣé o ti dàtúnbí ná. Torí pé ọwọ́ Olúwa kò ní hàn lára ẹni tí o ti dàtúnbí. Torí pé ọwọ́ Olúwa kò ní ṣiṣẹ́ nínú ayé ẹni tí o ti dàtúnbí. Bí o fẹ́ kọ́ ọwọ́ Olúwa ṣiṣẹ́ agbára láyé rẹ àti nípasẹ̀ rẹ, àkọ́kọ́ gbọ́dọ̀ dàtúnbí. Bó lè yẹn ṣe ń dàtúnbí? Èyàn máa gba Jésù lólùgbàlà ni. Ẹni tó bá ti gba Jésù ló di àtúnbí. Ẹni tó bá gba ọmọ gbọ́ ló ní ìyè. Iye àwọn tó bá gbà òun ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n tó o bá ti gba ọmọ gbọ́, o ò lè ní ìyè, o ò tún lè ní agbára láti di ọmọ Ọlọ́run. Ṣé o gbọ́ ọmọ gbọ́ báyìí? Bó ṣe gbà ní ṣe o mọra rẹ lẹ́lẹ́ṣẹ̀. Ṣé o ti mọ̀ pé torí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe wá sórí igi àgbélébùú, la ṣe sin ló ṣe jí dìde? Ṣé o ti mọ̀ pé ikú sísìn àtàjíǹde yẹn nìkan ló san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ? Ìwà mímọ́ rẹ kọ́ ló san, chọ́ọ̀chì lílọ rẹ kọ́ ló san, gbígbọ́ wàásù rẹ kọ́ ló san, ikú Jésù ló san. Tó bá lè fi ìgbàgbọ́ rẹ sínú Jésù nìkan, kó o pè é sínú ọkàn rẹ lónìí, yóò wá kò sì ní jáde mọ́ láéláé. Torí pé ọwọ́ Olúwa yóò dì ọ́ mú títí ayérayé ni. Tẹ́rì rẹ bá kó o pe Jésù sọ́kàn rẹ pé Jésù ṣàánú mi. Mo gbàgbọ́ pé ikú sísìn àtàjíǹde rẹ san gbèsè gbogbo ẹ̀ṣẹ̀ mi. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lónìí àti Olúwa ayé mi. Jésù, mo dúpẹ́ torí pé o ti wá sínú ọkàn mi. Jésù Olúwa wa, àmín. Níbo lọ́wọ́ Olúwa wà lára rẹ? Lo àkókò láti bẹ̀bẹ̀ kó ràn ọ́ lọ́wọ́. Tẹ́ bá nílò ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà tàbí nǹkan kan dàrú nínú ohun tẹ́ gbọ́ lónìí, ẹ lè pè wá sórí 07038085652 07038085652 tàbí 07087682122 07087682122 tàbí 07055307492. Èyí tí mo pè kàn yẹn òní WhatsApp wa. Gbogbo àwọn nọ́mbà yìí náà ti fi sójú móhùnmáwòrán 07055307492. Ọwọ́ Olúwa, ọwọ́ agbára ni. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé